èyí tí gómìnà Adémọ́lá Adeleke tó ń fà lẹ́sẹ̀ yìí ó mọ̀ léwu gidigidi ó mọ̀ lágbára ó mọ̀ jẹ́ pé eléyìí tí yóò mọ̀ tàbùkù ìjọba Adémọ́lá Adeleke òun náà ni ó ń rawọ́ lé yìí wípé kí ló dé gan kí ló ṣẹlẹ̀ kí ló fà á kí ló lè fà á gan tó fi jẹ́ pé yóò wá fi orúkọ ọmọ bíbí inú rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ tí yóò fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò máa di kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún wá jẹ́ pé ó tún wá wò sùnsùnsùn ó tún wá mú ẹnìkan nínú ìdílé rẹ̀ nínú ìdílé ẹbí Adeleke tó tún wá jẹ́ pé ó tún wá fi sínú àwọn tí yóò máa jẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Maruf ìyẹn Professor. Otasansan rédíò and TV. Gẹ́gẹ́ bí ìròyìn tó ń lọ nígboro ohun tá a gbọ́ ni pé ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sẹ́nitọ́ Nurudeen Adémọ́lá Adeleke ó ti ṣe bẹ́ẹ̀ ó ti fi ọmọbìnrin rẹ̀ ọmọ bíbí tó jẹ́ pé òun ló bí ọmọ náà tó sì jẹ́ ọmọbìnrin inú rẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ o ló ti fi orúkọ rẹ̀ ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò máa jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n ṣe ń fojú sọ́nà bí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bí yóò ṣe máa kéde àwọn kọmíṣánná tí wọ́n jọ máa ṣiṣẹ́ tí wọ́n jọ máa tukọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí kọmíṣánná ló ti ṣe bẹ́ẹ̀ o ló ti jẹ́ pé ó ti fi orúkọ àwọn 25 nominee ló ti fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin tó sì jẹ́ pé ẹni tí í ṣe adarí ilé ìgbìmọ̀ asòfin abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ka orúkọ àwọn 25 náà sí gbòòrò ayé tó sì jẹ́ pé nínú orúkọ àwọn 25 ọ̀hún ni ó jẹ́ pé orúkọ ẹbí Adeleke méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òní ó wà nínú orúkọ tó jẹ́ pé wọ́n mọ̀ jẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí ẹni tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ka orúkọ àwọn 25 náà gẹ́gẹ́ bí ó ṣe kà jáde ẹni tí jẹ́ Adenike Adeleke tó jẹ́ ọmọ bíbí inú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni ó wà nínú àwọn orúkọ tí ó jẹ́ pé yóò máa jẹ́ kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n Professor Maruf Adeleke tó jẹ́ ọ̀kan nínú ẹbí Adeleke òun náà wà lára àwọn kọmíṣánná 25 tí gómìnà Adeleke tó forúkọ wọn ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbàtí ó ń tẹ̀síwájú ìyẹn tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń tẹ̀síwájú láti máa ka orúkọ àwọn tó jẹ́ pé gómìnà fi ránṣẹ́ tí wọ́n sì máa di bíi kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó tẹ̀síwájú lára àwọn orúkọ tó kà jáde láti rí Sunday Oroniyi bákan náà a rí Abíọ́dún Òjó Ọládọ̀sùn Babátúndé Tọ́lá Fásẹ́rù Prince Bayo Ògúngbàngbé ìyẹn Sẹ̀san Oyèdélé bákan náà a tún rí Dr. Basir Salami a tún rí Kọ́lápọ̀ Álímì Maruf Ayọ̀fẹ́ Sọjí Adéìgbé Sọlá Ògúngbílé Masud Ọlágúnjú Jọlá Akíntọ́lá George Alábí Gani Ọláolúwa àti àwọn orúkọ míì tó jẹ́ pé ó fi pé 25 òun náà ni ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Adémọ́lá Adeleke ló fi sọwọ́ sí ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ asòfin nígbà tí abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún tẹ̀síwájú nígbà tó ń ka orúkọ yẹn lára àwọn orúkọ tó tún kà jáde òun láti rí Adéyẹmọ Adémọ́lá Roseed Adéríbigbé Máyọ̀wá Anjọ́rìn Ayọ̀ Awólọ́wọ̀ àti àwọn míì nígbà tó wá ń tẹ̀síwájú ó ní wọ́n ti la àwọn bí ọjọ́ bíi 3 sí 4 kalẹ̀ gẹ́gẹ́ tí wọ́n fi ṣe bíi àyẹ̀wò ìyẹn screening fún àwọn tí wọ́n jẹ́ pé orúkọ wọn jáde tí wọ́n mọ̀ di kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún nígbà tó wá ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ìyẹn tó jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ asòfin ó ní gbogbo àwọn tí òun ka orúkọ wọn jáde yìí ó ní wọ́n gbọ́dọ̀ mú àwọn ìwé ẹ̀rí àti àwọn ìwé tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé àwọn tí orúkọ wọn jáde yìí tí wọ́n mọ̀ di bíi kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n gbọ́dọ̀ mú àwọn ìwé ẹ̀rí yìí wọ́n gbọ́dọ̀ mú wá síwájú ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣe àyẹ̀wò wọn ó wá tẹ̀síwájú pé lọ́gán tí ilé ìgbìmọ̀ asòfin tó bá ti ṣe àyẹ̀wò àwọn orúkọ wọ̀nyí òun náà ni yóò fi ṣọwọ́ padà sí ẹni tí í ṣe gómìnà
ìpínlẹ̀ Ọ̀ṣun láti buwọ́lù tí wọ́n sì máa di kọmíṣánná gẹ́gẹ́ bí ó ti wà ní àlàkalẹ̀ kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́yìn tí ẹni tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti wá ka orúkọ àwọn kọmíṣánná tí wọ́n máa jẹ́ bí kọmíṣánná yìí jáde, ìyẹn àwọn 25 tí gómìnà Adeleke tó fi ṣọwọ́, oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń sọ̀rọ̀ ni wọ́n ti ń fi èrò tí wọ́n hàn lórí àwọn orúkọ tí ó fi ránṣẹ́ sí ilé-ìgbìmọ̀ asòfin yìí. Àwọn kan sọ wípé tí gómìnà Adeleke tó ń fà lẹ́sẹ̀ yìí pé ó mọ̀ léwu gidigidi, ó mọ̀ lágbára, ó mọ̀ jẹ́ pé eléyìí tí yóò mọ̀ tàbùkù ìjọba Adeleke òun náà ni ó ń rawọ́ lé yìí, wípé kí ló dé gan, kí ló ṣẹlẹ̀, kí ló fà á, kí ló lè fà á gan tó fi jẹ́ pé yóò wá fi orúkọ ọmọ bíbí inú rẹ̀ tí yóò fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí yóò máa di kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó tún wá jẹ́ pé ó tún wá wò sùnsùn, ó tún wá mú ẹnìkan nínú ìdílé ẹbí Adeleke tó tún wá jẹ́ pé ó tún wá fi sínú àwọn tí yóò máa jẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Professor Maruf Adeleke. Pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, àwọn kan sọ yìí pé ṣé eléyìí kò ní jẹ́ bí pé yóò mọ̀ dá wàhálà sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP gan, àti wípé ṣé kò ní jẹ́ wípé yóò mọ̀ jẹ́ bí adínàgbò òkú fún Adeleke láti rí ìjọba ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ làwọn kan tó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party tó jẹ́ pé wọ́n ti ń fi apá jánu wípé ṣé kò yẹ kí orúkọ ẹni báyìí ó wà ń bẹ̀, ṣé kò yẹ kí orúkọ lágbájá ó wà ń bẹ̀, ṣé kò yẹ kí orúkọ tàmẹ̀dò kó wà ń bẹ̀. Bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò, ìyẹn All Progressives Congress, ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe yẹ̀yẹ́ wípé ṣé kò yẹ kí orúkọ lágbájá ó wà ń bẹ̀, ṣé kò yẹ kí orúkọ tàmẹ̀dò kó wà ń bẹ̀ gan, àti wípé ṣé bó ṣe yẹ kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Nurudeen Adémọ́lá Adeleke ṣé bó ṣe yẹ kó ṣe, ṣé bó ṣe tọ́, ṣé bó ṣe yẹ náà ni àwọn orúkọ tó fi ránṣẹ́ sílé ìgbìmọ̀ asòfin, àti wípé àwọn orúkọ tó fi ránṣẹ́ yìí wípé ọlọ́wọ́ kan jàmọ́ wípé ó ti ṣe bẹ́ẹ̀, ó ti fẹ́ jẹ́ pé kinní ọ̀hún ó ti fẹ́ lọ́wọ́ náà. Oríṣiríṣi èrò àti ọ̀rọ̀ òun náà ni àwọn èèyàn ni wọ́n ti fi ránṣẹ́ lórí àwọn orúkọ tí gómìnà Adémọ́lá Adeleke tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi ṣọwọ́ sílé ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí àwọn orúkọ tí yóò mọ̀ jẹ́ bí kọmíṣánná tí wọ́n jọ mọ̀ ṣiṣẹ́ papọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Pẹ̀lú bí nǹkan ṣe wá rí yìí, gẹ́gẹ́ bí olólùfẹ́ wa tẹ́ wá ń wò wá tẹ́ dẹ̀ ń gbọ́ wa, kí ni èrò tiyín, kí ni ìwòye tiyín gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun bó ṣe fi orúkọ ọmọ bíbí inú rẹ̀ bó ṣe fi ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí yóò mọ̀ jẹ́ bí kọmíṣánná ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ fi èrò tiyín ẹ fi ṣọwọ́ sí wa ní ìsàlẹ̀ fídíò yìí láàyè comment, á kà á sì gbé yẹ̀wò. Ẹ jẹ́ ká mọ èrò tiyín, ẹ jẹ́ ká mọ ojú tẹ́yìn fi wò ó. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa.